Ó ṣòro nìkan ni wọ́n kó ẹrù rẹpẹtẹ wá fún wa. Wọ́n gbé gàrí wá. Iṣu, gàrí, ẹ̀wà gbogbo ẹ̀. Àwọn ọmọ ẹ ti kó wọ́n sí. Ẹ ṣe mà, ẹ ṣe kùnàwó, ẹ pẹ́ fún wa o. Ìyá Jídé, gbogbo bí nǹkan ṣe ń lọ yìí, iṣẹ́ ọkọ ẹ ò lọ déédéé mọ́. Màmá, bá kúkú ṣe lójijì nìyẹn o. A dẹ̀ ń gbàdúrà sí, mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run máa gbàdúrà wa. Àmín. Àmọ́ ìyá Jídé, àtúnṣe dọwọ́ ẹ o. Màmá bí báwo kò yé mi. Màmí, kí ni ìtumọ̀ ìtẹ́ ẹ̀ sọ yìí? Ògbẹ́nu ẹ̀ sọ́hun ṣá. Pé mo máa gbẹ́wájú tí wọ́n máa gbẹ̀yìn ẹ tààrẹ là ń sọ fún ẹ. Kò lè yí ẹ. Ó yé ohun tí mo ń bá sọ. Ṣé o rántí bí ọdún 3 sẹ́yìn táwọn ọ̀rẹ́ ẹ wà ń bí? Tèmi náà wà. Táyìn tó ń dàpàrà ńjọ́ náà tán ní ọmọ ọba lọ́kọ ẹ. Ìdílé ọba ni wọ́n ti bí, ọba lọ́la sí ni. Tèmi wá ń fún wọn lésì ńjọ́ náà pé ọba kì í fẹ́ ìyàwó kan dúró. Ìyàwó lọ́tùn, ìyàwó lósì, ìwọ ni ìyálé gbogbo wọn. Ìgbò mọ ohun tó fi fún mi lésì. Ṣé bí à ń sọ̀rọ̀ dàpàrà ni? Ẹ ń ṣeré ni, èmi náà kà péré. Ó sọ fún mi pé lójú ẹ̀mí ẹ̀kọ́ ó lè ti ń ṣẹlẹ̀ báyìí. Ṣé fẹ́ ní bá lówó lọ́wọ́ ló ń fẹ́ ìyàwó méjì. Jọjọ ẹ ká wá nǹkan míì sọ tí nǹkan bá dé ó dé nìyẹn. Àyípadà oríṣiríṣi ló wà. Wọ́n jẹ́ pé tó bá dé bó lówó ìyẹn máa ń wà tó máa ń rí bákan bákan. Ìyẹn ṣe pé mi fẹ́ràn àwọn ọ̀rọ̀ yìí o, mi fẹ́ràn ẹ o. Wo ò dá nǹkan kan mọ̀. Àwọn tó jẹ́ sàwáwù mi tá a jọ wọlé ọkọ. Eré kọ́kọ́ wọn má fẹ́ ìyàwó méjì ni wọ́n ń sá ká. Wọ́n sáré náà títí ìgbẹ̀yìngbẹ̀yìn kọ́ ọkọ wọ́n ń dá aṣọ sí wọn lọ́rùn ni. Àmẹ́mi o ẹlẹ́dàá tèmi ò ní burú débẹ̀. Mi wá ní lajú mi sílẹ̀ kó máa dáṣọ sí ẹ lọ́rùn. Ẹ ṣáàjọ ẹjọ́ ẹ̀yin lóhùn ẹ̀yin ò mọ̀ pé tó bá ti jábọ́ kò kì í ṣe kó mọ́ ni. Láti ọdún ìwọ ṣe wá jẹ́ sí ilẹ̀ tó. Ṣé kò sí tí àrí ẹranko bá ní rẹ́ńbí àbí ìwò sọ fún wọn ni. Ò jẹ́rìí èmi máa ṣe nǹkan kí n má sọ fún ẹ̀gbọ́n bá ní rẹ́ kí n tó ọ̀dà fún mọ́tò ìyàjọ mọ̀ sí ni. Wọ́n ń clear ẹ̀pọ̀ dé báyìí ọ̀dọ̀ wọn ni wà ti fi gba kọ́ọ̀lù. Ó sọ fún wọn pàǹbọ̀ bí ifá wọn pè wọ́n pàápàá. Ẹ má wọ ni wọn ní pẹ́lẹ́ àwọn náà ni tó sì ń dúró dé lọ́sítẹ̀ every time àmọ́ bá wọn bẹ̀. Ó ti ẹ̀ dá bẹ́ẹ̀ ó ti ẹ̀ dá ẹ káàsán ẹ̀gbọ́n congratulations. Thank you. Yeah, God bless you. Ẹ̀gbọ́n ṣe all right fine. Ẹkùn ọ̀rẹ́ mi ṣé wàá rí i pé ẹja ńlá ni mo gbé fún ẹ báyìí. Back to you ẹ̀gbọ́n ṣe pọ́ ọmọ alálùbáríkà ni mo gbé fún ẹ. Ó ṣe mo appreciate it. Tí ó rí a ti mọ̀ pé ọmọ alálùbáríkà ni gbòdìgbà tó bá yẹ̀ sọ ẹsẹ̀ ẹ̀dá. Báwo ló ṣe wá jẹ́ ẹ̀yin nìkan lẹ́rìn ní ọ̀nkú bá ní rẹ́ ńkọ́? Bọ́yẹ̀ ń bìyàn nìyẹn o àwọn náà pè mí wọ́n ní pé ká máa bọ̀ wá bíbà páwọn máa join wa tí n bá dẹ̀ ti rí àwọn á jẹ́ pé ó di ọ̀la nìyẹn. Kò sí wàhálà barman jọ bá mi serve everybody whatever tó bá láwọn need. Uncle Adam professor bèmí náà ti tán mo need another extra plate. Bọ́lá ìṣẹ̀lẹ̀ ló máa ń gbé ní síta. Èwo ni Bọ́lá ń bẹ̀ ṣọ́ọ̀rẹ́ gidigidi gan-an ṣé báwọn ló ń ṣàjọyọ̀ táwa kíkó oríire wàá dẹ̀ máa pariwo Bọ́lá. Ọmọ àdúgbò àdì fún ara mi. Rose, take it easy. Ọjọ́ ayọ̀ ọjọ́ ọdún lè ní. I'm in the most cheerful mood.
gbogbo ẹ̀yin tí ẹ lè wá bá mi pé síbí ẹ wá bá mi yọ̀ ni in whatever form tẹ bá lè fi yayọ̀ yẹn mo appreciate it tó bá jẹ́ ọ̀nà ló fẹ́ mọ́ pepper soup drinks or whatever just call for the barman kan fún yín ṣó ti gbọ́ so filẹ̀. òótọ́ lọ̀rọ̀ rẹ mi sọ yẹn àyàfẹ́ ń tẹnu bá ń dùn tí ò lè jẹ tí ò lè mu nìkan ló kù lẹ́ẹ̀ni gbogbo fàájì ni ẹ máa jẹ lọ ẹ máa mú lọ rose tó wà ó ti yẹ kò má ṣe má gbé tí last time ẹ wá o má gbé wá o ó ti yẹ. ìtọ́jú báyìí lọ kódà fọlọ́ mi kọ́ńtẹ̀ tó ra 3 weeks ago yẹn dánsì. ìyá Fadékẹ́ ti gbé yẹn lọ sí site. ìyàwó ẹ gbé lọ site omi ìpẹ́ tó ti ní site mi tó tún ẹ làjà fọlọ́ èmi náà àkílódé kí láṣọ rẹ̀ fún. àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ lájà iye kọ́lá fáwọn ojú báyìí náà lọ. lájà lóòótọ́ àti lódodo mi ò kí ń ṣe ẹgbẹ́ ẹ lọ́jọ́ orí àmájẹ̀ ń tàn ẹ́ ọ̀rẹ́ ni wá ọ̀rẹ́ lọ̀rẹ́ ń jẹ́ ò fi ọ̀nà hàn mí ò sọ̀nà àbáyọ ìfò sọ́fẹ́ mi ìjọ wo ló ṣe 3 weeks ago kọ́ ló ra káà kan èmi ló tún gbé jáde kò dáa. Tell me what is going on. ẹ̀gbọ́n ṣe fẹ́ gbọ́ lóòótọ́ ni pé oníkálukú múra sọ́rọ̀ rẹ̀ ni tó bá jẹ́ pé ìlànà Islam lẹ fẹ́ gbámú fi máa pe Ọlọ́run ẹ múra sí kí dídójú àmì ẹ máa ṣe gbìyànjú lóríṣiríṣi tó bá dẹ̀ jẹ́ ti Christian náà ni ẹ máa torí òkè bọ́ sórí òkè ẹ súnmọ́ Ọlọ́run gan ni míwàá tó bá jẹ́ ti ẹ̀sìn àbáláyé ẹ mọ bọ́n ṣe ń ṣe ń bẹ̀ gangan gbogbo ọ̀nà tó ń gbà fi bẹ lọ́run tọ́lọ́run dẹ̀ ń jẹ́ fún wọn ẹ múra sí i bẹ̀tí tó jẹ́ kókó tó jó lórí gbogbo ẹ̀ ni pé renewal ẹni tó bá fẹ́ jẹun ọ̀tún á máa múra lọ́tún. Now you are talking. ṣé olùṣèlú máa kọ́ mi ní Islam kọ́ mi.